Akẹkọọ Poli tó ń Digunjale ti jẹ́wọ́ o. Ó ní mo fẹ́ máa jayé Ọlọba ló jẹ́ kí n máa jalè. Kò wù mí kí n máa jalè, ṣùgbọ́n ìgbé ayé àwọn ìlú mọ̀ọ́ká tí mo máa ń rí lórí ẹ̀rọ ayélujára ló jẹ́ kémi náà bẹ̀rẹ̀ sí jalè, kémi náà lè rí bíi tiwọn. Ìwọ̀nyí àti àwọn ọ̀rọ̀ rírùn míì ló ń jáde lẹ́nu ọmọdékùnrin ẹni ọdún 21 kan lẹ́ni Ryan Mpande tó jẹ́ akẹ́kọ̀ọ́ níléèwé gíga Poli kan lórílẹ̀‐èdè Zimbabwe tí adájọ́ ní kó lọ lo ọdún 45 gbáko lọ́gbà ẹ̀wọ̀n fún pé ó jẹ̀bi ẹ̀sùn ìdigunjalè àti ìlọ́nilọ́wọ́gbà tí wọ́n fi kàn án. Tẹkuntẹkun ni ọmọdékùnrin yìí àti ọ̀rẹ́ rẹ̀ kan Dizel Chirova jọ fi ń tẹnu rojọ́ tí wọ́n sì ń tẹnu jẹ̀bi níwájú adájọ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù kọkànlá yìí pé àwọn kò mọ̀ọ́mọ̀ máa jalè ṣùgbọ́n wo àwọn náà káwọn náà máa jayé Ọlọ́ba ni. Lára àwọn ohun tí akọ̀wé kóòtù kà sílẹ̀ pé wọ́n ti jí rí ni owó ilẹ̀ Zimbabwe tó ń pè ní sáà $13,150 láti ọwọ́ ẹnìkan tó ń jẹ́ Mùkúrù, iPhone 7 méjì, $1,000 dín díẹ̀ láti ilé ìtajà oúnjẹ ìgbàlódé kan, fóònù kan, áńkọ̀fù ọlọ́pàá kan àtàwọn nǹkan míì bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ wọn, Mpande sọ báyìí pé àwọn ọ̀rẹ́ mi ló tì mí sídìí ìwà ọ̀daràn. Ó wù mí kí n máa ṣe bí àwọn ọ̀rẹ́ mi ti máa ń ṣe tí wọ́n máa ń náwó yàlàyòlò àti bí àwọn ọmọ ìlú mọ̀ọ́ká ojú òpó ayélujára ti máa ń ṣe yẹn. Mo fẹ́ máa wọ irú aṣọ tí wọ́n ń wọ̀, oúnjẹ tí wọ́n ń jẹ, ọtí tí wọ́n ń mu, kí n sì máa gbádùn ayé mi. Nígbà tí Chirova ní tiẹ̀ máa sọ̀rọ̀, òun ní Mpande ló ti òun sí iṣẹ́ olè jíjà. Ó ní kò wu èmi náà láti máa jalè tàbí hùwà ọ̀daràn, ṣùgbọ́n Mpande ló fipá mú mi wọlé sídìí ẹ̀. Gbogbo ìgbà tó bá ti fẹ́ lọ sóko olè ló máa ní kí n tẹ̀lé òun lọ. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Elijah Singano ní àwọn ọ̀rẹ́ méjèèjì náà jẹ̀bi ìwà ìdigunjalè àti ìlọ́nilọ́wọ́gbà. Ó ní kí wọ́n lọ fi ẹ̀wọ̀n ọdún 45 gbára fún ìwà ọ̀daràn tí wọ́n ti ń hù láti kékeré ọ̀hún. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.